Àwọn Yorùbá máa ń sọ pé ìyà ń tẹyá, ìyà ń tọ̀pá. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi lánàá ni mo mú gbogbo ìhun gbọ́. Jẹ́jẹ́ ni mo mẹ́ẹ̀ lọ mọ́ rí pásẹ́ńjà kan mọ́ kí mi gbé o as a customer. Mo ṣe gbé ni, ó ní òun fẹ́ gbowó ní bank, Access Bank. Okay. Mi inú Buesti ní Access Bank yà kọ function mi ti èyí kì í lígboro. Mi ẹ̀ function mi ò lè ti rọ́ọ̀bù rẹ̀ ọ̀dà lógbẹ̀. Ike ẹ̀kútẹ́ function ATM náà ti function yìí bìkọ́ wọn máa tan náà níbẹ̀. Mi kí àfa bá jóná mi rùgbọ́n rẹ̀ náà jóná náà pẹ̀lú rẹ̀ ni. Kí mi kà débẹ̀ mo ṣe gbé débẹ̀ níní o. Gbà máa gbé dé Access Bank bó ṣe lo debit card níní o. Bó ṣe kún ló bẹ́ mo ṣe debit rẹ̀ ni. At the end of the day debit card rẹ̀ ó wá sínú ATM èrì gbà. Ó dá lógbẹ̀ kọ́ tí mo rí gbà ní kí mo fẹ́ ṣe èmi àrán lóṣẹ́ ọ̀dà bóyá dì mí mú ni o. Èmi á lọ. Ìgbọ̀n mi rè ọkùnrin jẹ́ mi abátẹ̀ mi á lọ irọ́ èmi ni witness yín. Tó gbà kan àti adébí kan ní báǹkì kan àti abẹ́rẹ́ onídúró kan àti abẹ́rẹ́ ọ̀nìkòṣojú rẹ̀. Ẹ jẹ́ mi lọ àgbà ọkùnrin dì mí mú. Okay, mo dé gbé padà mo gbé lọ sí Buesti ní o Access Bank kẹ́ complain níbẹ̀. Àwọn èsì gbé kọjá lọ yìí complain kẹ́ lọ sí branch náà ní Adó. Wàhálà mò dé. Mo mọ òkèrè sí ìrìn Adó rírìn. Okay. Gbà ká dádó. Àṣà ẹ̀ sí wàhálà àgbà debit card mú ẹ̀ ọgbà debit card mú ẹ̀. Ọkàrí ó gbàkọ́ ìyá ọkàrí òun ó rí gbà jáde. Bó ṣe rí gbà jáde ọkùnrin wọ́n ti dá mi dúró láti àná látà ń lọ tẹ́ dà mí láàmú kọ́kọ́ tẹ̀lá yìí jẹ kò mú kọ́ mi jẹun. Ẹ̀tọ́ ẹ̀gbọ́n mi jẹjẹ ewu mi jẹ bọ́kàṣe mi jẹun kó ṣe ra kò mí ni o. Gbà mọ yà kan rí àǹtí kan níbi iwájú bùtíìkì kan ibẹ̀ ńlá àǹtí ń yà àǹtí ń wọṣọ kọ́ fáìn rẹ̀ ókè yá. Mo ṣe gbé jíjẹ síwájú ẹ̀ mi àǹtí ǹjà ẹ bá mi àwọ̀ jíjẹ mi o. Kọ jẹ mi sáré yàtọ̀. Ọ̀dà àǹtí kí mi sáré tọ̀ kí mi ti dé. Ajá ti mú jíjẹ jẹ léwájú àǹtí. Àǹtí wà sí ń wà yóò mi kọ́ bá mi aṣọ jíjẹ. Kẹ̀mọ́ ọmọ kàǹtí. Bóyá ṣubú ni àṣé àbèbí kan wọṣọ sí níwájú bùtíìkì ni mo rò mọ́ mọ́ yín jẹ ṣọ́. Kẹ́ẹ́bẹ́. Okay o. Kí mi kọ́kọ́ tè mú lé akátá lọ ná. Kí mi má bọ̀ abádìyẹ. Pé kí mi kọ́kọ́ fi àǹtí ilẹ̀. Kí mi ti yá bá ọ̀nà mú kí mi ti màmá sì bọ̀ yába. Ọ̀dà ẹsẹ̀ lájá. Ẹ̀yin ṣé mẹ́mọ́ ni ẹ̀yin ògo. Ẹ̀yin ṣé mẹ́mọ́ ni kẹ́ ń pè ní jáàkì. Ẹ wọlé lájà. Ọ̀dà ìjàre. Ẹ ọmọ Nàìjíríà. Jẹ́jẹ́ mi ni ọdún mi yé. Mi ti jẹun látàná. Kí n bá ṣá fídíò mi bẹ́ẹ̀ kí n bá ṣá tí yó ìjà yẹn kí n bá mi share rẹ̀. Kẹ́ẹ̀kan jáàkì àbá jáàkì lọ́la. Jẹ́jẹ́ mi ni wọ́n ògo náà pé kó wá ṣògo náà pé kó wá ṣògógóró náà pé màá mọ̀. Ìjà jàre kí n bá mi share rẹ̀ kẹ́ẹ̀kan lọ́la. Jẹ́jẹ́ mi ni ọ ti dànù. Mi ti jẹ kankan níbẹ̀. Nǹkan kan dùn mí jù níbẹ̀ lẹ́jà kẹ́kà mi nìkẹ́lẹ́. Ẹja kẹ́kà àti pọ̀nmọ́ mọ́ra sí. Ìjàre mi ti jẹun. Ìjà ẹ bá mi share rẹ̀ ọ gbọ́dọ̀ ra jíjẹ mi padà o. Kó wá ti ṣògo lé jẹ́ kó wá dé ṣògo.